tó níwọ̀n ìgbà tí ọlọ́run bá mi ti pé dídé ni ti ewé adé mú bọ̀ báyìí náà ni ti èrò ọ̀nà ọlá olúwa ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín mo wúkọ ọdún mo tún ti dé lónìí káàkiri àgbáńlá ayé èmi náà kọ́ ọlọ́run bá mi náà ló kú jẹ́ kó rí bẹ́ẹ̀ èmi náà ti dé lónìí sórí àgbàgbé ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin pàdé mi ẹ̀yin ìmùlẹ̀ mi lọ́jọ́ òní káàkiri àgbáyé ọlá olúwa ti dé gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ Àtúnbí Gbenga Adeboye abẹ́fẹ́ jẹungbe tí èlé èmi náà kọ́ olúwa náà ló jẹ́ kó rí bẹ́ẹ̀ ọlọ́run bá mi ló ń ṣe yanu olúwa ọlọ́run ọ̀gá ògo ló ń tì wá lẹ́yìn ọlọ́run ìyìn ni fún orúkọ rẹ̀ o bàbá wa ìyìn ni fún orúkọ rẹ̀ ǹjẹ́ mo tún ti dé lónìí káàkiri àgbáńlá ayé torí pé dídé ni ti ewé adé mú bọ̀ báyìí ni ti èrò ọ̀nà ọlá olúwa ti dé lónìí Àtúnbí olúwa Gbenga Adeboye abẹ́fẹ́ jẹungbe tí èlé ẹ tún gbádùn ọlọ́run lára mi ẹ̀yin pàdé mi ẹ̀yin tèmi nìkan ṣoṣo ẹ̀yin ọ̀rẹ́ wa ẹ̀yin olólùfẹ́ mi ọlá olúwa Àtúnbí Gbenga Adeboye abẹ́fẹ́ olúwa ló mú wa rìnrìn àjò náà olúwa ló ń bá wa ṣe bí a ti ṣe ń ṣe ohun gbogbo torí pé ọlọ́run bá mi náà ló ń tì wá lẹ́yìn àwa náà kọ́ ọlọ́run ìdùmarè náà ni o ọlọ́run ló pé kó rí bẹ́ẹ̀ o ọlọ́run ògo ni fún orúkọ rẹ̀ àkìkì tán ògo ni fún orúkọ rẹ̀ ọlọ́run gbogbo àgbáyé ọlọ́run gbogbo ènìyàn ọlọ́run ògo ni fún orúkọ rẹ̀ ọlá olúwa ti dé o ẹ̀yin tèmi káàkiri àgbáyé mo tún ti dé ní ọjọ́ òní ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa yọ ohun díẹ̀díẹ̀ ni òkè àwọn ẹnjìníà mi òkè òtútù yẹn pọ̀ ní kọ́ńtírì tọ́lọ́run pé kí amúlẹ́sígun agbára lọ́wọ́ ọlọ́run a máa balẹ̀ ní àìpẹ́ ọlọ́run bá mi yóò já balẹ̀ láyọ̀ àti àlàáfíà níwọ̀n ìgbà tí a ti lè lọ sọ́run láyọ̀ àti àlàáfíà a ó balẹ̀ ní ayọ̀ àti àlàáfíà káàkiri àgbáńláyé kí ni tí a lọ sí lọ́run kí ni tá a wá sí nílẹ̀ yìí iṣẹ́ olúwa ni olúwa ló ti wà lẹ́yìn abẹ́fẹ́ olúwa ló ti wà lẹ́yìn ọlá olú mo tún dé káàkiri àgbáyé ọlá olúwa abẹ́fẹ́ ọmọ Adébóyè mo tún dé o like father like son like father ìbà olúwa ló jẹ́ kó rí bẹ́ẹ̀ akọ́dá ayé o ṣeun àṣẹ̀dá ọ̀run o ṣeun olúwa mi ò mọ̀mọ́ ṣe o gamburo bí ni mímu tí ọ lónìí àlà funfun gbò láàrin onírúurú aṣọ ayé òní tako sálà náà àràbà yìí ò ní wó torí pé abẹ́rẹ́ tuntun bẹ̀ ní gbogbo ẹranko tí ń jẹun tẹ́ tó ti ń sinmi dictionary lèmi ọlá olúwa ẹ bá fẹ́ túmọ̀ rẹ̀ ẹ yẹ̀ mí wò fínífíní ẹ rí bẹ́ẹ̀ ká àmọ́ kàbìkan kẹ́ ẹ fàbìkan ya ni o. ìdá olójú méjì Èdùmàrè ní èkú rẹ̀ ní sábà mọ́ gbámú kẹ́ ẹ mọ́ fi dójú togun ẹni bá ní kínú ìdánwò tí ń díjú rẹ̀ mú ó ń tẹ̀lé wáyà sí àwọn ogun ọ̀run ní kókó mi tì wá bá ń fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ ọlọ́run bá mi tó ṣe mí bẹ́ẹ̀ ìbà rẹ̀ o ọba ha ọba he ọba họ ọba he ọba ọba tó ń ṣe ohun gbogbo lórí ohun gbogbo lọ́jọ́ gbogbo nígbà gbogbo lọ́sẹ̀ gbogbo lóṣù gbogbo nímọ̀ gbogbo fíyàn gbogbo fágbà gbogbo àtìgbà gbogbo ìgbà gbogbo ẹlẹ́bùrú ìkẹ́ alágbádá iná aláwọ̀ tẹlẹ̀ oòrùn ọba tó ń jẹ́ èmi ni àkìkì tán arógun mọ́ sá arógun mọ́ sojo arógun mọ́ bẹ̀rù paríparí ọlá paríparí ògo òkìkí nínú òkìkí agbára nínú agbára ọba tó ṣe mí báyìí ọba tó kẹ́ mi báyìí ọba tó gẹ̀ mí báyìí ọba tó gbé mi sókè ọba tó ń kí n wà ní another country tún láti ìgbà tá a ti wà ń bẹ̀ tá a ti wá bá wọn CMC tá a ti wá bá wọn darí ètò tẹ́ni pé àní ti lọlé o àwa ń jáyé fàájì rẹpẹtẹ ọlọ́run ògo mọ̀ ní fún orúkọ rẹ̀ ọba tó rí àwọn ọ̀tá mi sílẹ̀ ọba tó gbé mi dìde ọba tó gbé mi lápá kan dá ọba tó gbé mi lápá kan dá ọba mi tó ṣe mí báyìí ní wíníkìn èdè ọ̀rọ̀ ọlọ́run àgbáńlá ayé ọlọ́run Abrahamu ọlọ́run Isaki ọlọ́run Jacob ọlọ́run ògo ní fún orúkọ rẹ̀ mò ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ọlọ́run àgbáyé torí pé mo wà láyọ̀ àti àlàáfíà àti mi pẹ̀lú management mi Ọ̀túnba Digest TV àwa náà wà láyọ̀ àti àlàáfíà ní kọ́ńtì tá a tún wà yìí tá a ti wá bá wọn sí nǹkan tó ní à ń gbádùn ọmọ Gbenga Adeboye òní ti lọlé ẹ̀yìn àwa náà tó wá ń dúpẹ́ lórí wọn mo tún wá ń dúpẹ́ lórí àwọn tí ń wù mí ní Nàìjíríà tí ń wù mí káàkiri all over the world báyìí ọlọ́run ògo ní forúkọ rẹ̀ àwọn kan ń wù mí ní UK àwọn kan ń wù mí ní US àwọn kan ń gbọ́ mi ní Belgium àwọn kan ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé ọlọ́run ògo ní fún orúkọ rẹ̀ o ọlọ́run ògo ní fún orúkọ rẹ̀ ǹjẹ́ àbẹ̀fẹ́ mo tún dé lónìí wíníkín ọ̀rọ̀ gbàǹtìgbàǹtì ọ̀rọ̀ olúwa ní ń gbénú mi sọ̀rọ̀ ọlọ́run ló ń jẹ́ kí ọ̀rọ̀ máa wá èmi náà sì kọ́ ọlọ́run ló pé ó rí bẹ́ẹ̀ o ẹ̀yin olólùfẹ́ mi tẹ̀dẹ̀ ń kọ́mẹ̀ntì yìí bẹ́ẹ̀ tí ń kọ́mẹ̀ntì yẹn bí ò ní bá yín bẹ́ẹ̀ tí bí mo ti ń rí yín ìlẹ́yọ kọ̀ọ̀kan yìí ẹ̀ ní dààmú lágbára lọ́wọ́ ọlọ́run. kó tó di pé máa lọ nínú ètò a kàn wà ní Nàìjíríà níjọ́ òní ni kó tó di pé a bá sí travel yìí ni mo bá ń drive mọ́tò mi lọ bí mo ti ń drive lọ lójú títì
mo kàn rí tí mọ́tò kan gbiná lọ́ọ̀kan ni n bá sì páàkì mọ́tò ti tèmi sẹ́yìn sí ọ̀nà ibi tó jìnnà máa yí bá ó kàn wá sí God n bá rò pé ọkọ̀ ẹnìkan ní mọ̀ ń gbiná mọ́tò olówó iyebíye sí ni n bá bẹ̀rẹ̀ sí ní mú omi a bá ń fomi pa omi ò mọ̀ pa o mọ́tò sáà ń ṣe gbùà iná sáà ń ṣe gbùà nídìí mọ́tò yìí mo bá mú kinní tí a fi máa ń paná tí mo wà nínú mọ́tò orúkọ ẹ̀ tí ẹ̀ skip máa ìdí mi kinní tí mo wà nínú mọ́tò tí ẹ fi máa ń paná táwọn ìjọba ṣe bẹ́ẹ̀ fún yín mo sá gbé báyìí mo bá fi ń pa iná mọ́tò yẹn wí iná ìsáǹ ṣe tó bá ti lọ lẹ́ẹ̀kan ní ó ṣe ní ó tún máa jò sí a bá tún mú yèpẹ̀ a bá ń dáàbò iná yìí gbà iná yóò mọ̀ kún torí ọlọ́run a bá tún mú sọ́ọ̀fù àtòmí a bá tún dàlú wá ọlọ́run gbọ́ kò tiẹ̀ kú kankan ọkàn sáà ń jò sí ló ń jò sí ẹ̀kan náà a bá rí bàbá kan ló bọ̀ wẹ́n ń gbọ́. ìkàrẹ́ omi kí yín o ẹ̀lẹ́ o ẹ̀yin dédé tẹ́ ẹ dúró yìí èsì ẹ̀ ló ní mọ́tò yìí mo ní èmi kọ́ mo ní mọ́tò talẹ̀ ní mọ́tò yìí talẹ̀ ní ẹni tó ní mọ́tò mo rò pé olówó ni ná ó ṣẹ̀dé láti ìlú òyìnbó ńjọ́ náà lọ́rùn ń gbọ́ baba what do you want can I help you ń gbọ́ àní èsì ẹ̀ ní mọ́tò yìí mo bá ní àwọn ló ní mọ́tò àwọn lónìí bàbá ní yéé ajé o mọ́tò rẹ ló ń jóná èèmọ̀ sí o lé gbogbo mọ̀ làwọn èèyàn o inú máa àǹtí mọ́tò ẹ̀ ń jóná wọn máa bàbá what happen now why are you crying man èmi tí mo ní mọ́tò gan mo sunkún bàbá èló lẹ fẹ́ kí n fún yín bàbá ní ok yín fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ ẹ̀ ṣé o lè mú kí n fi iná mọ́tò rẹ kí n fi tan náà sìgá kí n máa mú lọ́n ti tèmi ẹ̀rín ti pa mí nígbà ẹni ó ní mọ́tò gan tó yẹ pé kò kálá àbí kò ti yẹ yín ọlọ́mọjà dààmú ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀ ní dààmú ní agbára lọ́wọ́ lọ bí ẹ ti ń gbọ́ mi tẹ́ ń wò mí live and direct ẹ̀ ní sekínì ẹ̀ ní dààmú ẹ̀ ní fòrò ẹ má gbàgbé lórí YouTube ẹ máa lọ sórí Digest TV lórí YouTube ẹ lọ máa subscribe fún gbogbo àwọn iṣẹ́ tí a ń ṣe ẹ lọ máa bá wa subscribe bẹ́ẹ̀ lọ máa wò kétékété káàkiri àgbáńlá ayé bẹ́ẹ̀ dẹ̀ ní náà ní orí Facebook náà ẹ máa bá wa wò káàkiri àgbáńlá ayé torí Ọlọ́run ẹ máa bá wa comment ẹ máa share rẹ̀ yìí torí Ọlọ́run ẹ dẹ̀ má gbàgbé ẹ̀yin náà lè ṣe bí àwọn aráàlú òyìnbó ti ṣe fún mi yìí ó ṣe ń yọ lọ́dọ̀ tí wọ́n ń bì báyìí ni àwọn management mi fi mí ṣe yẹ̀yẹ́ ẹ tí mo kàn dúdú in fact oúnjẹ ọ̀dọ̀ wọn gan dàbí ti Nàìjíríà o ìyẹn káànsá ń jẹ bí ewé bí àwọn èkòló ni kọ́lọ̀ ń ṣàánú fún wa kọ́lọ̀ mọ́ dà wá láàmú ẹ̀yin náà lè ní ayẹyẹ láti ṣe ẹ pè wá fún wa ẹ pè wá á bá yín ṣe iṣẹ́ pọ̀ á ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú yín ẹ lè ní bóyá MC bóyá wedding bóyá church program àbí ẹni party kan ẹ ṣá pè wá èmi Ọláolúwa Àtúnbí Gbenga Adeboye máa ṣe kí ni màá jẹ́ yín lágbára lọ́wọ́ Ọlọ́run owó wa ò sì ga rárá bẹ́ẹ̀ dẹ̀ fẹ́ kó yẹ pé bí mo ti ń ṣètò lọ́wọ́ yìí ẹ fẹ́ kí n máa bá yín lo advert títí yín ẹ kàn sí èmi Ọláolúwa àti everybody wa ẹ kàn sí wa lágbára lọ́wọ́ Ọlọ́run á jẹ́ yín ni o lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ̀yin tẹ́ ẹ ti ń kọ́mẹ̀ntì ní àtàárọ̀ yìí ẹ ṣé gan ni àwọn ọmọ Nàìjíríà ní kí n mọ kí n láti ibi tí mo wà àwọn ọmọ Nàìjíríà pọ̀ ń bí gan ni níṣẹ́ náà ń wò mí bẹ́ẹ̀ náà rìkọ́ọ̀dù mi bẹ́ẹ̀ náà ń da kámẹ́rà bò mí pé like father like son like father Gbenga Adeboye Funwontan Jengbe tíèlè àwa náà kọ́ Olúwa Ọlọ́run bá mi ló jẹ́ kó rí bẹ́ẹ̀. ẹ ti ń wo gbogbo àgbáyé èmi náà ń pè ní Prophet Miracle Ọlọ́run níjẹ́ ó bàjẹ́ ẹ̀rù Ọlọ́run bà mí àyà Ọlọ́run fò mí o ohun tó bá ti pinnu lọ́kàn rẹ̀ kò sẹ́dá tó lè dá dúró ẹ mọ̀ wá wò ó èmi jẹ́jẹ́ ǹjẹ́ mi náà mo wà ládùúgbò ọ̀dọ̀ mi tí mo ti máa ń jayé mi jẹ́jẹ́ o mo wà ń fàràǹdà ọkùnrin ọ̀hún ń bẹ ní àdúgbò ọ̀dọ̀ wa kò sójúmọ́ tó ẹ bá ti rí báyìí tún ti sìgá ni láàárọ̀ bọ́ wà lọ́fíìsì yóò mu sìgá bọ́ lọ sínú stúdíò tó lọ rìkọ́ọ̀dù orin tó ń sìgá ni bó ń sùn lọ́wọ́ lórí bẹ́ẹ̀dì yóò mu sìgá bọ́ lọ sìgá nínú igbó tó ń sìgá ni bó sìgá nínú tọ́lẹ́ẹ̀tì tó ń sìgá ni ó fẹ́ràn kó máa mu sìgá bí ń dráìfù mọ́tò lọ yóò mu sìgá bí bá rìn lójú títì yóò mu sìgá bí ń wẹ̀ báyìí ní ìsìn ọwọ́ kan ni mo fi ń wẹ̀ yóò mọ fọwọ́ kan wẹ̀ yóò mọ fọwọ́ kan gbé sìgá dání bí ń bóbi ń ṣe jàǹtìrí ti lọ́wọ́ báyìí ní ìsìn ẹ̀rì tí ó máa mu sìgá kọ́lọ́ ń dákun ṣàánú wá sìgá rẹ̀ pọ̀ lọ́lọ́run bá rán mi sí pé o pé kí n lọ bá pé sìgá rẹ̀ ti mu ìyó pé kó dín sìgá kú o kọ́ má mu sìgá mọ́ ìjọ tí mo lọ rè báyìí ọkàn gbá mi létí àfi káà mo ní èmi àwọn ayé ní ha
mo ní ẹ mọ́ pariwo inú ló bí ìbọn gbà ń létí ní ọlọ́dà kò burú o mo ní ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ níbi ọlọ́run ti wá yà mí lẹ́nu ẹ̀yin olólùfẹ́ mi ẹnì kí ló ṣẹlẹ̀ wọ́n ní jáde lọ́jọ́ kan ní ọwọ́ ọ̀tún ẹ̀ tó fi gbá mi létí ó ní kó wọ́n bọ́lẹ̀ nú ọkọ̀ báyìí ni ó ṣílẹ̀kùn mọ́tò ní o ọkàn fọwọ́ síbi kíní ẹnu ilẹ̀kùn ọkọ̀ báyìí bóyá ó ti mu sìgá yóńjọ́ náà ni èmi ò mọ ọkàn palẹ̀kùn dè mọ́ dára fi gbáà tó kéye nílẹ̀kùn ọkọ̀ bá mú lọ́wọ́ lóníà oró ẹlẹ́dàmú o ẹlẹ́dà wọ́n ní jàporó ń bẹ̀ ǹjọ́ náà lọ́hùn nígbà tí wọ́n tún gbé dọ́sípítù nígbà tí wọ́n fẹ́ fún un lábẹ́rẹ́ abẹ́rẹ́ tí ojú ibi egbò ó tún fi máa dùn kò ní á tún fún un ńgbọ̀ wá yáńjọ́ kan ló bá rìn lọ ní títí ibi títí rìn lọ báyìí ẹnìkan kan da omi láti inú ilé ni omi àtàbí wíì wọ́n bá dà lé lórí lónìí yé ojú bí tí wọ́n ti da mi ata sí láà báyìí lẹ́nìkan bá ṣàánú ẹ̀ wọ́n bá mú omi báyìí ní ìsìn wọ́n bá fi bọ́ lójú ẹ̀ bá la bó tún ṣe ní kó òun rìn síwájú mọ́tò kankan tẹ ẹrẹ̀fọ̀ mọ́lẹ̀ ọkàn tún tẹ ẹrẹ̀fọ̀ sí láàánú yìí bó ṣe ní kó òun àṣàṣẹ́yìn báyìí tírélà kankan gba alátẹ̀yìn àfi wíì mo ní ẹ̀rù ọlọ́run bà mí àyà ọlọ́run fò mí o ohun tó bá ti pinnu lọ́kàn rẹ̀ kọ́sẹ́dá tó lè dá dúró ìyẹn ò nìkan kọ́ ló ṣẹlẹ̀ sí wọ́n níjọ́ kan wọ́n ní mu sìgá lọ́wọ́ ni nínú gbòòbí kan o ó ti fi náà sìgá kan lẹ̀ báyìí gbogbo inú igbó ti ran náà lọ tí iná ti ń jó bẹ́ẹ̀ làwọn èèyàn pé ta ní sun náà o kò sọ̀rọ̀ orí ẹ̀ kan wà yún báyìí ló bá mú sìgá ló bá fi yún orí kọmọ pé náà sìgá ti bọ́ sí ní àbùjẹ rẹ̀ báyìí tí irun rẹ̀ ti ń jóná bóyá kò wá gbóòórùn ara rẹ̀ ní o torí wọ́n ní labalábá tí ó fòpin ná àbí ẹyẹ àṣà tí ń fò lókè tó lòun fẹ́ fòpin ná àbí ewúrẹ́ tí ń rìn tó lòun fẹ́ rìn wọnú ná ó fẹ́ gbóòórùn ara rẹ̀ ní bí náà sìgá ti kán sí lórí kò mọ̀ pé náà sìgá ń jó kò gbóòórùn ara rẹ̀ bí ó ṣe wá ń fa sìgá báyìí nínú sìgá bá tún ràn mọ́ ní irun mú báyìí kí ti irun mú tó jó dé irun mú tó yẹ ẹ ti jó ibi náà ló kú sí nígbà táwọn èèyàn débi òkú ẹ̀ wọ́n ní bó ṣe yanú lẹ̀ rẹ̀ báyìí mo ní kò ní yanú lẹ̀ nígbò ibi tó ń lọ láti inú iná wọnú iná ọlọ́run má jẹ́ àdáàmú. ẹ wá wò ó ní ọmọ kan ọmọ ìmú fẹ́ràn rẹ̀ pọ̀ ọmọ ìrí rùmùrùmù bẹ́ẹ̀ fi etí odò gbogbo owó tí mo ní lọ́wọ́ láyé lọ́run ni mò ń ná fọ́mọ yìí gbogbo owó táwọn èèyàn dá fún mi ń ṣọ́ọ̀ṣì pé prọfẹ mírèkù o ẹ máa fi ṣàgbéjì ara o òní mò ń ná lérí ọmọ yìí nígbà wá yá lọmọ ẹ̀ wá kàwé lóde gbogbo ìbòjú mi lọ ní ọmọ sọ íńgílíìsì rẹpẹtẹ èmi gan tí mo rán lé ìwé ọ̀gá wọn ò gbọ̀n íńgílíìsì tó bẹ́ẹ̀ lọ́ba di pé yàn mí jẹ o lọ́ba gbé ọmọ kan wá lé ńjọ́ kan ọmọkùnrin báyìí lójú ẹ̀rí sùn gbọ̀n báyìí àbí bíi Tọdúnládé Adékọ́lá lóde gọ́bùsòjú lóde kẹ́kẹ́kẹ́ o mo ní ará abolélé ó ní àbúrò òun ni mo lọ́ọ́ dà kò burú mo bá fi wọ́n lẹ̀ nínú sitin rúùmù èmi lọ́ọ́ rí ń wo tẹ́lẹ̀ inú ilé ẹ̀mí mímọ́ kan kọ́ sí mi pé prọfẹ mírèkù ọlọ́mọ̀mọ̀ jẹ́ ó gbé oúnjẹ àárọ̀ rẹ fún olóńgbò jẹ o mo ní àmì o ẹ̀mí mímọ́ sí ò sí nǹkan o tóró ti dénú olófòfó ní ìwé ẹ̀mí mímọ́ o lẹ̀mí mímọ́ bá ní kí n lọ nú sitin rúùmù kí n lọ wo ìdán tí ń bẹ ń bẹ o nígbà tí ń fi dé sitin rúùmù ẹni ó sọ fún mi pé àbúrò òun lè yàn náà bá ń kí ìsara mo ní ẹ̀gbọ́n àtàbúrò sí ò sí nǹkan wọ́n ní kò sí nǹkan kan wọ́n láwọn ń play love ni wọ́n lọ́ọ́ dà kò burú lèmi bá tún wọnú lé lọ padà mo bá tún lọ́ọ́ rí sùn ńgbọ̀ yálẹ̀ mi mọ́ tún sọ fún kí kí n tún wá lọ wo nǹkan mìíràn o nígbà tí tún yọjú báyìí mo rí tí wọ́n fọwọ́ para wọn lámúníà tí ò sí nǹkan bẹ́ẹ̀ níbẹ̀ gbọ́n àtàbúrò ní wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn ń ṣeré ní bọ́n ti máa ń ṣeré gbà kéèké àwọn nù mo lọ́ọ́ dà kò burú mo bá wọnú lé lọ ẹlẹ́ẹ̀kẹta báyìí orí jàǹtìrí tí mo ti bá wọn mo ní ìwọ ọmọ yìí nínú ilé mi ló ti wá lọmọ tèmi ń fowó ojú bíbélì ìbọ owó ojú eégún tèmi fi ń bọ ó ní wọn bá ṣe jàǹtìrí bó ṣe ní kọ́ wọn máa sá lọ báyìí ẹ̀rù ọlọ́run bá mi ọlọ́run ògo fòkọ rẹ̀ ògo fòkọ rẹ̀ ògo forúkọ Olúwa ògo fòkọ rẹ̀ ọlọ́run ògo fòkọ rẹ̀ ògo forúkọ Olúwa bó ti ní kọ́ wọn máa sá lọ báyìí wúrúrú ti ń sá lọ ọkàn wọ mọ́tò mọ́rúwá kan ni bí mọ́rúwá tí ó wọ mọ́rúwá ìmọ́rúwá bá ń gbé sá lọ ibi ọlọ́run ti yà mí lẹ́nu kọ̀ọ̀ràn tí mú fìlà rẹ̀ o kò dé bẹ́líìtì o
òwò ẹ̀wù singlet lásán ló wọ̀ o ló fọwọ́ kó ṣòkòtò báyìí bó ṣe wọ mọ́rúwá ó ní kí mọ́rúwá máa gbé ń sá lọ mọ́rúwá máa ń gbé lọ mọ́rúwá ń gbé sálọ mọ́rúwá ń gbé sálọ mọ́rúwá ẹ̀ ti gbé jìnnà àfi bírírí wọ́n kàn bára wọn nínú yàrá mi ní àtòun àtòun mọ́rúwá mo ní dúró ń bẹ̀ ó ní yé ayé òun mo ní ìwọ ò ní bí kankan lọ ńgbọ̀ wá yá ọ wá ní ọmọ kan náà tí mo tún bá déètì pọ̀ ni mo bá gbọ́ pé sífù kan tún ti gbà lọ́wọ́ mi mo bá lọ gbàdúrà ẹ wo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi àdúrà máa ń gbà gan o ìbádùá ló gbé mi wá sí kọ́ńtírì ló jẹ́ máa ń de àkànpọ̀ báyìí ká ní ọ̀dọ̀ wa lọ́ọ̀ ni mo wà ní ìdí àkànpọ̀ tó báyìí mo mọ̀ pé àbúrọ̀dù gan a máa mú òtútù ju bí nǹkan mìíràn lọ bóòrùn wọn ṣe ń yọ díẹ̀ ní kíní wọn tún mú òtútù ọlọ́run ṣàánú wa ń bì àjò dàbí ilé ọlọ́run máa ń dà wà láàmú ni mo bá gbọ́ pé sífù kan tún fẹ́ ọmọ kan tí mò ń bá déètì o ń bá lọ rè bá sífù ẹ̀ ń lẹ̀ ń bí o ó ní tí ò sí nǹkan mo ní olúwa ló ní wá sọ fún yín pé kẹ́ ẹ jáwọ́ lórí ọ̀rọ̀ ọmọ tí ń jẹ́ láwùmí o olúwa ti yọ̀ǹda rẹ̀ fún èmi o sífù ní à what do you mean warn yourself o ní security sífù kankan gbá mi létí àfi káà bó ṣe gbá mi létí mo ní ọlọ́run o yìnyín tí ìpè ọlọ́run délẹ̀ ọkàn tó fún mi létí ó sì ń bí àfi gbóò ọwọ́ lásán mo nà sí báyìí mo ti tẹ báyìí káà ọkàn wó lulẹ̀ ní wíìrì báyìí bó ṣe kú kalẹ̀ nù nìkan lára àwọn tọ́ọ̀gì sífù kan tún gbé pàlú mi àfi gbáà mo ṣe ní ẹsẹ̀ rẹ̀ rọ ẹsẹ̀ tiẹ̀ náà bá tún rọ́wọ́jọ́ mo ní ha ọlọ́run ẹrù rẹ bà mí o ẹ wà ní kílẹ̀ ṣẹlẹ̀ ní sífù bá tún wá gbé ọmọ yìí lọ bá gbé lọ sí hòtẹ́ẹ̀lì ńjọ́ kan ní sífù bá pè mí pé kí n wá o pé kí n wá wòran o pé àwọn ní patí kan òpin yìí fáìtì mi pé ìjà ti tán láàrin èmi àti òun èmi náà bá ṣe gúlọ́gúlọ́ báyìí mo bá lọ sí hòtẹ́ẹ̀lì ọ̀hún mo bá lọ bá sífù àṣẹ lóòtẹ́ẹ̀lì ọ̀hún gangan ní sífù àtọmọ ìwà ni wọ́n ti fẹ́ máa ṣe kíní tá a wí ni àwọn security sífù kan gbé mi lápá yàkáná bá gbé mi wọnú yàrá wọn lọ ńbẹ níbi táwọn méjèèjì wà sójú mi báyìí náà méjèèjì ṣe ń lá ṣúgà ara wọn ńbẹ mo lọ da kò burú mo ní sèyìn òní mo bá délé mo ní ọlọ́run wá gbèjà mi ìwújú bá náà lọ ló bá di wípé sífù gbogbo mọ́tò tí sífù ní ní bẹ́jíọ̀mù ọ̀tà gbogbo ẹ̀ mọ́tò tó ní ní amẹ́ríkà ọ̀tà mọ́tò tó ní ní UK lọ́nbẹ́ ọ̀tà ètò ní ní kọ́ńtì àbúrọ́mìdì tá a wà ń bí ọ̀tà wọ́n lọ ránṣẹ́ sí gbogbo nàìjíríà gbogbo southwest pátá gbogbo iléeṣẹ́ tó ní wọ́n lọ ta gbogbo mọ́tò gbogbo iléeṣẹ́ ọ̀tà gbogbo ẹ̀ ẹnì kí ló fowó ṣe wọ́n ní bí ti ń kówó bọ̀ báyìí ní ojú ọ̀nà wọ́n lè làwọn olè bá dá lọ́nà wọ́n kàn gba gbogbo owó lọ́wọ́ ẹ̀ ní wọ́n ní bá ń ronú báyìí mo ní kò tí ì sùn kankan àkọ́bí ẹ̀ tó bí láàárọ̀ ọjọ́ ayé ẹ̀ báyìí ní sífù bá lọ tàn 25 fáwọn tí ń fọmọ sóògùn owó mo lára tí ń wù ní ń dà gbogbo kọ́mú ìyàwó rẹ̀ aṣọ ìyàwó ẹ̀ gbogbo dúkìá wọn sífù lu gbogbo ẹ̀ tàǹgbàǹjo ńgbọ̀n ya sífù tó talé mọ́ ara rẹ̀ lórí àwọn èèyàn bá ní irú kí lélẹ́yìí ó ní rárá o ó lóun dára tó wù ú ni nígbà tó yá gbogbo àdúgbò síríìtì sífù tó ta gbogbo ẹ̀ dànù nígbà yá ní sífù bá wá bá mi pé Prophet Miracle ẹ dákun ẹ ṣàánú mi ò mo lọ́wọ́ tèmi kọ́ ọwọ́ Ọlọ́run ni ẹ ṣe káàkiri àgbáláyé bí gbogbo tí ẹ ti ń ní àǹfààní láti máa wo èmi Ọláolúwa Àtúnbí Gbenga Adeboye abẹ́fẹ́jẹ̀ngbé tí èlé ọmọlójú Olódùmarè ẹ ṣe káàkiri àgbáláyé ẹ má gbàgbé ẹ̀yin tẹ́ ń talé ẹ̀yin tẹ́ ń ralẹ̀ ẹ̀yin tẹ́ ń báyàn kọ́lé ẹ̀yin tẹ́ ní hòtẹ́ẹ̀lì ẹ̀yin tẹ́ ní skul ẹ̀yin tẹ́ ní complain ńláńlá ẹ̀yin tẹ́ nílò àwọn èèyàn láti bá yín ṣiṣẹ́ ẹ gbé ìkéde àti polówó ọjà yín wá sí ọ̀dọ̀ èmi Ọláolúwa Àtúnbí Gbenga Adeboye ẹ gbé wá a ó bá yín ṣe kíákíá sí lọ́jà yín ọ̀mọ̀ta nígbà tí èso ògùn ń bọ́lọ̀ ń lò fi ràn wá torí dídé ń tewé adé mo bọ̀ báyìí ní ti ìrọ̀nà Àtúnbí Olúwa Funwontan Olúwa Gbenga Adeboye ajé ni àwa tí ń bá àwọn alájẹ sìn Ọlọ́run níjọ́ bàjẹ́ kò sì ní ta fún agbára lọ́wọ́ Ọlọ́run mo rò pé ń gbádùn odù mi odù tí Ọlọ́run fi rán èmi nù èmi náà kọ́ Ọlọ́run náà lójú rí bẹ́ẹ̀ èmi Ọláolúwa alábẹ̀fẹ̀ Funwontan mo tún gbére mi dé Ọlọ́run lókè ló jẹ́ kó rí bẹ́ẹ̀ o Ọlọ́run lókè ló jẹ́ kó rí bẹ́ẹ̀ o ìbà Olúfunwontan ọmọ nílá alábẹ̀fẹ̀ ọmọ Funwontan o jàre
Ọláolúwa mo tún gbèrè mi dóde ìbà ìbà. Ọláolúwa mo tún gbèrè mi dóde. Ṣé ṣáà ń gbọ́ mi bí mo ti ń kọrin ni? Àwa ṣáà ń gbọ́ ẹ bí wọ́n ti ń kọrin rẹ̀. Ṣé ṣáà ń lísìn bí mo ti ń kọrin Abẹ́fẹ́ Adé o. Ṣé ṣáà ń gbọ́ mi bí mo ti ń kọrin. Ẹ ṣé mo dúpẹ́ ẹ̀yin olólùfẹ́ mi. Gbadegẹṣin Nurudeen, ẹ ṣé mo dúpẹ́ bẹ́ẹ̀ tí ń wò mí lọ́wọ́. Gbadegẹṣin Nurudeen, ó ní òun wọ̀ṣì mi lọ́wọ́lọ́wọ́, ó ń wò mí mo dúpẹ́ o. Táíwò Ọlájúwọ̀n, mo dúpẹ́ o ṣé. Sunday Ọládìméjì Balógun, mo sọ pé o ṣé. Àánú Olúwapọ̀, mo sọ pé ẹ ṣé. Ìbà ìbà. Adésínà Simeoni, mo dúpẹ́ ẹ ṣé gan ni. Ìbà ìbà. Tóyìn Gabriel, mo dúpẹ́ ẹ ṣeun bẹ́ẹ̀ tí ń wò mí bẹ́ẹ̀ tí ń gbọ́ mi. Ìbà ìbà. Emmanuel ó ń wò mí lọ́wọ́, Mr. Emmanuel, St. Emmanuel ó ṣé gan ni. Ìbà. Akórèdé Ìṣọ̀lá, mo dúpẹ́ o ṣé bó ti ń gbọ́ mi. Deborah Victoria Ọlábọ̀dé ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ ní kọ́ńtì tí mo wà Abẹ́fẹ́ Funwontan o. Ẹ ṣé mo dúpẹ́ o. Yusuf Ganiyu Ọláwálé ń gbọ́ mi wò mí lọ́wọ́. Gbogbo yín ẹ ṣé gan ni, alábẹ̀fẹ́ gan ni. Ẹ ṣé mo dúpẹ́ o. Ọlọ́run níjọ́ bàjẹ́ Abẹ́fẹ́ Funwontan gbẹngbẹ tí èlé gbẹngbẹ tí ọ̀rọ̀ náà ló tún kí náà ló tún kàn lu ọ̀rọ̀ sí. Ẹ má gbàgbé ẹ lọ mọ bá wa subscribe. Ẹ̀yin yẹn ẹ ti subscribe rárá sórí digest kí ló dé wọn bá mú yàn ló ti subscribe ládùúrú bá ti ń pariwo tó ládùúrú bá ti ń kó kìkì ẹ̀ tó. Ẹ máa bá wa subscribe. Ẹ dẹ̀ má gbàgbé lórí Instagram a wà ńbẹ̀ o, lórí YouTube ó tiẹ̀ ó wà ńbẹ̀ gidi gan ni, lórí Facebook náà nǹkan lórí Funwontan Gbenga Adeboye fans club ọ̀pọ̀ yẹyẹ ọ̀pọ̀ bíi kàṣàǹgbà àbí kò tí ì yé yín ọ̀pọ̀ gidi ni. Ìtàn Àyìnlá tó fẹ́ gbọ́ ní ìsìn dádì wa Jàǹgbé tí èlé bàbá àgbàlagbà èdè ọ̀rọ̀ kó tó ipá lọ sínú ìjìnlẹ̀ ọ̀rọ̀ láti orí tẹ̀mí mọ́ wá bí management ò bá ti sọ sí lọ́ọ̀kan torí gbogbo ọmọ Nàìjíríà tá a jọ kọ́ wọ́rin wa ń bí púpọ̀ gan ni àní tí láǹfààní láti máa hype ara wa ṣùgbọ́n bá délé lílàbọ̀ sí mi yókù lílàbọ̀ sí mi yókù ilé làbọ̀ sí mi yókù ilé làbọ̀ sí mi yókù. Ọ̀rẹ́ mi jọ̀wọ́ sí jẹ́jẹ́ owó tó níyẹn kò gbà wìrìwìrì yóò owó tó níyẹn ó lè fò lọ ọ̀rẹ́ mi fowó rẹ̀ ṣe nǹkan rí olówó lọ́wọ́ ló lọ́ fowó mutí olówó lọ́wọ́ ló lọ́ fowó kó obìnrin jọ olówó lọ́wọ́ ló lọ́ fowó ṣe ìṣìnà ọ̀rẹ́ mi ìmọ̀ọ́mà kò màmá dára o owó ṣe nǹkan rere láyé tó wá ìwọ lówó lọ́wọ́ tán ló gbàgbé bàbá rẹ̀ ìyà ń jẹ bàbá rẹ̀ ní ilé ìyà ń jẹ màmá rẹ̀ ní ilé àjòlówà tó ti ń jayé àjòlówà tó ti ń fẹ́ láfẹ́là òun ó wá ń kó àwọn obìnrin kiri wá ń kó àwọn ọkùnrin kiri ó rántí ẹni tó bí ẹ sáyé ó rántí bàbá àti màmá rẹ̀ mọ́ ṣó wá yẹ kó rí bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi ṣó wá yẹ kó rí bẹ́ẹ̀ pàdí mi aya tí wọ̀ ní ló sọ wípé ó ní kó má rántí bàbá rẹ̀ mọ́ ṣé ọkọ tó ní ló ní kó gbàgbé màmá rẹ̀ ọ̀rẹ́ mi kò má dára rárá o ọ̀rẹ́ mi kò má dára rárá o rántí àwọn tẹ́jọ́ ṣe kékeré rí rántí àwọn tí ìyà ń jẹ káàkiri àgbáyé rántí àwọn tí kò lẹ́bi tí kò lára rántí àwọn ènìyàn nígboro owó tó ní fi ṣe nǹkan ríṣẹ́ ẹ jẹ́ ká rántí pa bímọ sáyé torí bòní ti rí lè máa jọ̀la ọ̀rẹ́ tó bá ti kú ṣe bó tán ẹni ẹlẹ́ni àgbà ṣe ìrẹsì aṣiwèrè ń kó ọ̀rọ̀ jọ ó ti gbàgbé pé òun lè má lè náwó náà ọ̀rẹ́ mi fowó rẹ̀ ṣe nǹkan rí tó ṣá ń gbọ́ mi bí mo ti ń kọrin ọba o tó ṣá ń gbọ́ mi bí mo ti ń kọrin tẹra mọ́ ohun tó bá ní láyé bẹ́bùn ló bá ní ọ̀rẹ́ mi tẹra mọ́ wọn tó bá jẹ́ pé iṣẹ́ ọwọ́ nìwọ ni tẹra mọ́ tó bá jẹ́ pé iṣẹ́ oṣù ló ní ọ̀rẹ́ mi tẹra mọ́ ìmọ̀ràn mi sí ọ nìyẹn sẹ́ẹ̀k mi tẹra mọ́ ọ̀rọ̀ sísọ bíi ti bàbá mi ó ní mo fi wà lálọ́dá kọ́ńtírì o wò bí mo ti kàkàn pọ̀ yéyeyèye ọ̀rẹ́ mi rọra ṣé o ayé gba jẹ́jẹ́ ọ̀rẹ́ wa ń bí olówó tán ló mẹgbẹ́ orí rẹ mọ́
ìwọ lọ́lá tán ló wù mẹ́gbẹ́ orí rẹ mọ́ o ìgbéraga wá bàlẹ́ ẹ wọ́n ṣe bí ọmọ olórin kan ó dìde láàrin ọdún mélòó kò mọ ohun tó ń ṣe mọ́ ti gbàgbé bó ti jìyà nígbà kan ọ̀rẹ́ mi má ṣe bẹ́ẹ̀ rárá o ṣe jẹ́jẹ́ ni o torí pé jẹ́jẹ́ láyé gbà ọ̀rẹ́ mi. ẹ̀yin káàkiri àgbáńláyé tẹ́ ń gbọ́ mi tẹ́ ẹ̀dẹ̀ ń wò mí lọ́wọ́ tẹ́ ẹ̀dẹ̀ tún comment oh my god èrò pọ̀ gan ọlọ́run oh my god àti ẹ̀ ti ṣe àwọn kan báyìí àwọn kan mọ̀ sọ pé mi ń dárúkọ àwọn. ẹ má bínú ẹ̀yin olólùfẹ́ mi ẹ má bínú oh my god ok àwọn òyìnbó wa náà ti dé o àwọn ti Gbenga oh god of mercy I'm coming man I'm coming let me through ok àwọn òyìnbó náà wà ń bí adúpẹ́ àtàárọ̀ náà ní ṣe láwọn mọ̀ pé kí ni jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ lá omi ni wọ́n lórúkọ mi náà pé mo ní yín mọ́ sí orúkọ láolú ni láwọn oh god of mercy nígbà tí kan tí a máa sọ̀rọ̀ gbọ́ Gbenga mo ní kí ni tó ń jẹ́ báwọn ó ní I'm calling your name I'm calling your name I'm talking to your name my name Gbenga okay Gbenga ni exactly mo ní ìmọ̀ ọlọ́run ṣàánú fún wa ọlọ́run kò ṣàánú ẹ̀yin olólùfẹ́ mi ẹ má gbàgbé kéde àti polówó ọjà yín ẹ bá wa gbé wá sórí ètò yìí mo fẹ́ sún lọ́sẹ̀ yìí mo tún fẹ́ sáyẹ̀nsì kí n tún lè bá a padà wá láìpẹ́ láì jìnnà ẹ ṣé níbi gbogbo tẹ́ ti láǹfààní láti gbé mi Ọláolúwa Àtúnbí Gbenga Adeboye Funwontan Gbenga tẹ̀lé Prince Akorede Adékànbí mo sọ pé ẹ ṣé gan ni ẹ ṣé gan ni Ọmọjíbọ́lá àwọn náà tún ti wọlé sí orí ètò ẹ ṣé mo dúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń tẹ láìkì yẹn tẹ̀rẹ̀ ń kọ́mẹ̀ntì bẹ́ẹ̀ ẹ ṣé ẹ má gbàgbé ẹ̀yin tẹ́ ń talé ẹ̀yin tẹ́ ń ralẹ̀ tẹ́ ń bá yẹn talẹ̀ ẹ̀yin tẹ́ ní iléeṣẹ́ ńláńlá ẹ̀yin tẹ́ dá chọ́ọ̀chì sílẹ̀ ẹ̀yin tẹ́ ní mosque ẹ̀yin tí ẹni ilé kéwú ẹ̀yin tẹ́ ní school ẹ̀yin tẹ́ ní big iléeṣẹ́ kọ́ńtẹ̀ ẹ̀yin tẹ́ ní hòtẹ́ẹ̀ tẹ́ ń wá àwọn tí ó bá yín polówó ẹ̀ àmì kò tí yẹ yín báwọn. ẹ láǹfààní láti kàn sí mi mo wà available fún yín láti bá yín ṣe jingle abayin kírètì ẹ lọ́nà ìgbàlódé dé pé tí wọ́n bá gbọ́ báyọ̀ mọ́ ní ọlọ́run irú iléeṣẹ́ yìí ní ká mọ́ lọ o ọ̀dọ̀ máa ní ká ti lọ o ẹ kàn mọ́ gbọ́ táwọn ọkọ̀ àti bá ní ẹ̀yin tẹ́ ẹ bá ní hòtẹ́ẹ̀lì ẹ kàn mọ́ rí ọkọ̀ àti àwòtán mọ́ bára wọn jà ní pé wo ní sunlé lónìí o hòtẹ́ẹ̀lì Mr. Lágbájá lá lọ sùn nígbà tá a bá ti bá yín polówó ẹ̀ tájé ti bá yín bùgbàjẹ́ àbí kò tí yẹ yín báwọn ẹ sá ti kàn sí wa lágbára lọ́wọ́ Ọlọ́run I salute you my digestive I salute you ọlọ́run ọlá Ọ̀túnba àtọ́lá ọlọ́run ọlá digestive tàbí pé ká wà ní country ká wà lónìí abroad láìpẹ́ láì jìnnà ọmọ lójú Olódùmarè a máa gbéra dẹ̀ tún máa balẹ̀ ó ti dọ̀rọ̀ pé kákan mọ́ lọ ká máa jẹ fàájì pé bá tún padà délé lágbára lọ́wọ́ Ọlọ́run tó yí ètò tẹ́ tún gbọ́ ní àárọ̀ ọ̀la ní alẹ́ ọ̀la lágbára lọ́wọ́ Ọlọ́run ro ọ̀nà náà láàfin rìn a tún máa padà àbí òtí yẹn mẹ́ Ọlọ́run ti fún wa mẹ́ àwọn ò pariwo rárá o àní bá wọn gbéraga lálẹ́ forever ẹ má gbàgbé ẹ má lọ sórí digestive lórí YouTube ẹ lọ́mọ bá wa subscribe sí orí channel wa ẹ ṣé gan ni ẹ jẹ́ lọ́ọ́ rí sinmi náà nígbà tí n bá tún padà dé Ọlọ́run bá mi ó tún ti fún mi kíìpù mi lọ́rọ̀ míì ẹ má gbàgbé ẹ ṣé gan ni ẹ̀yin lólùfẹ́ mi bye bye ladies and gentlemen yeah, bye all right of it.